káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ̀yin olólùfẹ́ ìfẹ́ olúwa ṣé dáadáa ní ṣàlàáfíà ni mo bá yẹn tí mo gé tí bá ti yọ báyìí mo fẹ́ wá sọ fún yín lórí múvì tẹ́ máa lọ wò ní weekend tàwa yìí ṣé ti rí Boss Lady lórí YouTube ẹ tí rí àbí ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo Boss Lady lórí Abiola Adebayo Studio ibẹ̀ lẹ ti máa ti rí Boss Lady ẹ jẹ́ sọ àwọn tó wà ní múvì yìí fún yín Allwell kọ́nà bá a fòun kẹ́ wọ́n máa yẹ ó wà ní múvì yìí ẹ̀sìn gbé sí Allwell láti wà ní fíìmù Rosimi máa wà ń bẹ̀ náà Rosimi Salami òun náà wà ní fíìmù yìí Ọdúnládé Adékọ́lá wọn wà ń bẹ àtàwọn èèyàn báyìí lọ ẹ jẹ́ sọ pé ráńpẹ́ tó ṣẹlẹ̀ ní múvì yìí cause ẹ̀kọ́ pọ̀ ní múvì yìí cause kò sí nǹkan tẹ́ bá ṣe lọ ẹ ṣe máa gbà padà ni. So nínú múvì yìí Abiola ó ní bàbá nínú fíìmù yìí bàbá yìí ń jẹ́ àwọn tẹ́ pé ìyá ń jẹ wọn kan ìyá ìṣẹ́ wọn bá wọn jẹ wípé Abiola ń ṣe ọmọ ọ̀dọ́ ọlọ́kà ní sóhun ìlú ló fẹ́ máa gbà nídìí ọmọ ọ̀dọ́ ọlọ́kà bọ́ tó wáyá tí ìṣẹ́ yẹn ti pọ̀ jù dáàdì Abiola ó lé ta kù so dáàdì Abiola wá sọ fún Biola pé no matter what kó má pàṣẹ poverty yẹn kó pàṣẹ sórí ọmọ ẹ̀ cause Biola náà ní ọmọ bọ́ ọkọ Biola ti kó wá dálé mọ́ṣú sílé dáàdì wá sọ pé ọmọ kan ló gbọ́dọ̀ wá bó ṣe máa ní owó ó ṣàwọn à ń ṣiṣẹ́ wọ́n kàn wá ń ṣiṣẹ́ níbi spa kan báyìí tẹ́kun wọ́n ṣe di pedicure àti oríṣiríṣi báyìí ó wá pàdé Allwell ń bẹ̀ Allwell kedere àwọn ní drug dealer ní Allwell àti Rotimi jẹ́ bí àwọn guy sí Allwell but drug dealer ní àwọn people yẹn ṣe ní movie so ìgbà tó wá pàdé Allwell ó ṣàríṣà tí Allwell pé òun wá ṣe kọ́kọ́ báyìí Allwell ṣàwọn àgbà ó train ẹ̀ bí ọmọ later Allwell kó ní movie yẹn so Abiola ló wá take over ẹ má gbàgbé pé Abiola kẹ́dẹ̀ yìí òun náà ní ọmọ torí ọmọ gọ́gọ́ náà dẹ̀ ló dẹ̀ ṣe kókó wa iṣẹ́ bọ̀ ilé kò kọ́kọ́ mọ̀ pé iṣẹ́ drug dealer làwọn ọmọ olùṣòfò ìpínlẹ̀ tó bí wọ́n big mama báyìí ilé máa jẹ́ ọ̀pọ̀ fẹ́yìntẹ́ pé tẹ́ bá ti ríyàn báyìí ẹ ti máa sáré bẹ́ẹ̀ mọ̀ ẹ máa kọ yẹn I can do anything I'm not lazy kìnnìkan tẹ́ ni mo ẹ̀rọ ìdí ọ̀rọ̀ ìlú yẹn ó lágbára kó ṣe gbogbo nǹkan bá rí pé wọ́n lówó lọ́wọ́ yìí legit àwọn mú nǹkan tó ń ṣe lábẹ́nì bí ó ṣe jẹ́ drug dealer ló ń ṣe ẹlòmíyàn ògbóró ló ń ṣe ẹlòmíyàn ọ̀gánì ló ń ta so ẹ má máa ṣe pé ẹ tẹ́lẹ̀ pẹ̀sẹ̀ wọlé rẹ fẹ́ kíníṣì mọ́ wọn ó ṣàkíníṣì mọ́ Allwell ó ṣàjẹ̀bí errand girl fún Allwell kò kọ́kọ́ mọ̀ pé drugs ló máa fóun kóun lọ deliver later ṣá Allwell ṣàkún Allwell wá wí gbogbo àwọn property gbogbo fún Abiola ló wá wà ní charge kìíní yẹn ó ṣàṣiṣẹ́ lọ lóríṣiríṣi Abiola wá ní Boss Lady nínú movie yẹn but Abiola wọ̀ lọ́nà pé kọ́mọ máa ń wà ní like kó máa post sórí social media kó máa jẹ́ káwọn ọ̀rẹ́ ẹ̀ mọ́lé lóríṣiríṣi Abiola kẹ̀yẹ̀ mọ̀ pé ó máa ní àwọn guys lóríṣiríṣi báyìí tó máa bá ṣiṣẹ́ inú àwọn guys tó ń bá ṣiṣẹ́ òun ló wá ń déètì ọmọ Abiola but guy yẹn kò mọ̀ pé ọmọ ọ̀sán òun ọmọ tó ń déètì ó ṣàmà ń fọmọ yẹn náà ní drugs ọmọ yẹn ṣàwọn àmọ́ drug wípé tí ó bá ti tètè ní drug yẹn tó bá ti tètè ní ọmọ bọ́ ṣe máa ṣe náà ó ṣàwọn detect pé drugs wà nínú blood wọ́n gbé lọ sí hospital wọ́n pè bí akọ gbé lọ sí psychiatric home láti lè fi treat ẹ̀kọ́kọ́ báyẹn ṣá ẹ wò fíìmù yìí ó gùn ẹ̀kọ́ dẹ́pọ̀ pé máa kọ́ nínú múvì yìí gbàtọ́ ṣàgbélé later Abiola later find out pé nínú àwọn ọmọọṣẹ́ òun ló ń fẹ́ ọmọ ṣàbínú ó farayọ ọmọ yẹn ṣàwá later ẹ̀wò Abiola padà yà wòye nínú múvì yẹn ẹ má jẹ́ cap fún mi ẹ lọ sórí YouTube kò sí bí mo ṣe ń ṣàlàyé ẹ̀ fún yín ẹ lè tètè get ẹ̀ ẹ lè má find it interesting but ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo Boss Lady lórí Abiola Adebayo Studio fíìmù yẹn wà very interesting ní o kápẹ́ ara sí ara ẹgbẹ́ orí YouTube lọ kẹ́sáré kẹ́ lọ wo Boss Lady lásán máa pàdé lọ́jọ́ yìí ó dìgbà.